lákọ́bù rẹ̀ tọ́lọ̀ ń fún oyè rẹ̀ tó gbà lọ́dọ̀ Ọlọ́run ni pé wà á ta àṣà ìyá òyìnbó wá àti èso òun nìkan lọ́gbọ̀yì bẹ́ẹ̀ Musa náà gbà tún padà sí Suratu Nisa ọ̀nà Rusula Warusula wakallama Allahu Musa taklima. àti Musa náà gboyè bí Ibrahim ti gboyè lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n fún lábẹ́ ẹ̀sìn bàbá wa sẹ́kí màdàmí tọ́lọ̀ ń fún ànábì Ibrahim ní Halil Rahman bẹ́ẹ̀ náà ni Musa náà gboyè lọ́dọ̀ Ọlọ́run Kalimullah ipe Rusulan. wọ́n ní bàtà tí náà ó wà lè kà ní kọ́bílù. wàlúùsọ̀lá làmì láti fún sí òun àlẹ́ ìkà. wàkàlà àti Musa náà gboyè àti òpin lórí Musa tún lọ́dọ̀ ànábì Isa lọ sí Suratu Ali Imran aya 44 orí ń bẹ. ìdìbọ́lá fílbà láyé kàtú yá Mariam. ìnáwó ayùbáṣirù kìbí kẹlímọ́tì mi ní wọ́n sì mú òlì máa sí wò. ìsàbùnù Mariam wàjíyá mi dúníà wà láà kíra tí wà mí náà ní mú kọ̀ọ̀rọ̀ bí. ojú ẹ̀ náà ni pé iná ńlá ayùbáṣirù kìbí kẹlímọ́tì mi ní òlì máa sí. bìkẹ́límọ́tì alimasi gbọ́dọ̀ wọn Ọlọ́run tí ń jẹ́ masiru oyè tànàbí Isa nìyẹn Isa náà gboyè Ọlọ́run lákọ́bù yìí àwọn afáàfin ká fún yàn lóyè nínú ẹ̀sìn ká fún ní lákọ́bù ká kójú kọ̀ọ̀kan ká wó kọ́ ńlá kan ká gbé fún un rárá o kìí ṣe pé ẹ̀sìn ọ̀tako eré àbí táwọn ń wò ní yí pé ó kọ̀ ó lẹ́tùn máa jẹ́ àtàdísì ká tọ́kanu sàbí ànábì gbà wáyé pé làtẹ́sẹ̀ aláàlè ìmọ̀ làwọn ń wò ife wọ́n ti ní ọmọ béèrè oyè lọ́dọ̀ ẹnì kankan rárá o tó ẹ pé yìí ọ̀dà ni Ọlọ́run ò ní gbogbo ànábì Ọlọ́run ọba yìí lóye tó ẹ pé yìí ọ̀dà ni ànábì ò ní fà sábàlẹ̀ ìwà kayà àwọn sábẹ́ ànábì tá ànábì fún lákọ́bù kó tó lọ́dọ̀ Ọlọ́run máa wá kà lẹ́yọ̀ kọ̀ọ̀kan láwọn sábẹ́ ànábì tó ẹ pé wọ́n gba oyè lójú ayé ànábì ká ànábì ò tó lọ. láyé ànábì Muhammad. تطلق على الصحابة الكرام تلك الألقاب الآتية. ó fẹ́ máa foyè dá wọn lọ́lá kó foyè pọ́n wọn lé bí bàbá lọ́lọ́ bàbá lọ ni tí wọ́n ń foyè dá àwọn èèyàn lọ́lá pé gbogbo àwọn eléyìí ẹ̀jẹ̀ ń foyè dá wọn lọ́lá ó fi sàpọ́nlé wọn ni bí sí ń bọ̀ wá yìí. يطلق لقب الصديق على سيدنا أبي بكر. Abubakar la mọ̀ sí lákọ́bù rẹ̀ tá ànábì fún oyè ẹ̀ tó gbà ní Siddiq ìtọ́jú ó sì jọ gba sábà bí ẹni Isra alẹ̀ wàdìrọ̀ ìpè subahana nàbí asran. ìtọ́jú gboyè nìyẹn Abubakar ọgbà ànábì gbọ́ òun ànábì wọn jọ túká mọ́sálásí ṣe fàájì tán ànábì lọ sùn wọ́n náà lọ sùn láàrin ẹ̀yìn ìṣá ìsásùbàkọ́ àlọ́ lọ sí Jerusalem láti Maka bá ànábì ṣe wá ń sọ fún oníṣọ̀dọ́tà ya Rasulullah òótọ́ lọ sọ òun farabalẹ̀ òótọ́ lọ sọ ànábì ní òótọ́ lòun sọ ó lòótọ́ lọ sọ èwo ló mú wá rí ta gbárọ́ ń bẹ́ẹ̀ ìwọ́n tó wo di àlùkánù wọ́n tà bárọ́ lọ́wọ́ àná ọlọ Jerusalem lọ́lọ́ wọ́n wà máa sọ pé irọ́ ni bẹ́ẹ̀ ni jọ́tà nẹ́bí sọ ń gbọ́ Ọlọ́run ti so ìdí ọmọ rẹ̀ Aisha fún mi ó lóòótọ́ lọ sọ Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ Abubakar yìí ń dẹ́tọ̀ sí kó gboyè o Ọlọ́run ní alẹ́zì bisídìkì Ọlọ́run jaka anabi ni jẹ́ bisídìkì anabi ló dé pẹ̀lú òótọ́ ó dé pẹ̀lú Al-Qur'ani sọdáka bìí la Abubakar lọ́dọ̀ nítorí ẹ̀ máa yà wá ìgbè jẹ́ àbísídìkì wà sọdáka bìí ó dé pẹ̀lú òótọ́ ànábì dé pẹ̀lú òótọ́ àmọ́ Abubakar yìí ó gbàgbọ́ ó wá ń jẹ́ Abubakar àkọ́kọ́ yẹnu èso. wọ́n tún ti lọ́kùn àlá Sayyidina Umar bin Khattab laqabu Faruq. bẹ́ẹ̀ ló fún Umar bin Khattab ní Faruq
ẹni tí ó sòpìyà láàrin irọ́ àtótọ́. láàrin irọ́ àtótọ́ Umaru ó sòpìyà láàrin wọn Ọlọ́run ní kí wọ́n máa jẹ́ Fáruku ìsúnbẹ́. sábàbù tiẹ̀ nu. omi tunu ọ̀kan náà sábà oyè tiẹ̀ tó gbà ní harisu nabi yàrá harisu nabi yìí ni pé ẹni tí ń sọ ànábì security ànábì wọ́n fún un náà lóye security ànábì ló jẹ́ pé gbogbo èdè lẹ́lẹ́kan náà o agbawa nù ọ̀dọ̀ ya wa Aisha ó lé ànábì wa lọ́dọ̀ òun jọ kan lálẹ́ ibi tẹ́rù mu dé ìwọ̀n àti pé kó wọn ó sì rí kàn nínú àwọn tí ń sọ òun kó dé nìsín. Aisha ní kò pẹ́ sígbà wọn làwọn à ń gbúrò ẹsẹ̀ nìkan lẹ́yìn fèrèsé àpè ta ni ó lóun lágbájá tọ́jọ́ kan náà security Aisha ní kò jìnnà sígbà náà ló ń gbọ́ tà nábì hàn wọn ọkẹ́ ti balẹ̀ pé ẹni security yẹn ti dé àwọn àsìkò kan ló lòun kó tó á di pọ́lọ̀ ní sọ fún ogun àtúnṣe síwọ́sẹ́ lónìí wàláhù yasimuka. security ànábì òun tó wá ṣiṣẹ́ òun ṣiṣẹ́ gboyè òun níta ní. Asadu bun Abi Waqqas oyè tí ẹ̀tọ́ gbà ni wọ́n ń pè ní arisun nabi. so. وتتلك كلمة أمين هذه الأمة. oyè mi tunu. أمين الأمة. أمين الأمة. أنا أبي عبيدة بن الجراح. عبيدة بن الجراح. òun ni wọ́n sọ ní Aminu الأمة. أمين الأمة. ipe ẹni tá a kàn balẹ̀ sínú ìjọ wa yìí oyè tí ẹ̀tọ́ máa gbanu nínú sábẹ́ Ànábì Muhammad. وهذا الصحابي الجليل أتى برأس أبيه العدو للنبي صلى الله عليه وسلم. ìtọ́pọ̀ lórí ẹ̀ àwọn akẹ́ni tó mú fún ní lákọ̀bù yẹn òun ni pé àwọn tó bí bá Nábì ṣọ̀tá kò fẹ́ràn Nábì bàbá rẹ̀ kò fẹ́ràn Nábì ó wá rí i pé òótọ́ ló ń takò yìí ìmọ̀lẹ́ Ọlọ́run ló ń takò yìí gèfèrí ni ó sì bẹ orí ẹ orí ọ̀tá rẹ yìí mo gbé wá Ànábì wa wò ìpè ta lọ́tá àwọn ó sì bàbá mi kò fẹ́ràn rẹ ìwọ yìí Aminul Ummat Al-Qur'ani wá jẹ́rìí ẹ̀ kí Al-Qur'ani wá ń wí. ọba má ti lọ yín kánà àbá òkú Suratul Tawbah lèyí ń lọ Mujadala Suratul Mujadala lọ̀rọ̀ wọn ló ní síjáàmù pẹ̀lú tiẹ̀ Mujadala ni ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ á padà wá fi ti Tawbah yẹn gbé lẹ́gbẹ̀ẹ́ ní orí kí ni ń wí bẹ́ẹ̀. La tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hada Allah wa rasulahu wa law kanu aba'ahum lọ́kànù àbá ọ̀rọ̀ nkọ́dà bọ́ jẹ́ bàbá wọn ni. àwọn abúlé àwọn. tí máa ń bá Nábì ṣọ̀tá wọn ní bá sọ̀rẹ́ níbẹ̀ láàárọ̀ lè máa ń yìí. kódà bí màmá rẹ̀ bá jí láti kí á mọ̀ ní ìsìn tọ́ba ní ọ̀gbà tí mùdú mọ́ká yóò sì máa ń mi ìgbà tí yín náà mọ̀. alákàánú. bí bàbá tó bí bá jí láì kí àwọn tó ní àyìn mùdírù mọ́ká tí wọ́n yìí fẹ́ràn rẹ̀ yóò nígbà tẹ̀ ti bá ń fẹ́ pẹ̀lú láì fi rẹ̀ ń bá mi èmi náà fẹ́ ti yín mọ́. àwọn kan gba kó bẹ́ẹ̀ lọ́dọ̀ Ànábì ipò tó ń gbà tà Ànábì ló fún un nímọ̀ kí ipò yẹn yìí tó ṣe ń sẹ́wọ̀n ni ní n fi sọ fún wa yìí pé kò bá jẹ́ àbá àwọn. kó jẹ́ bàbá yín ni àwọn abúlé àwọn. àti kó jẹ́ àwọn ọmọ yín àwọn igi wà náà. àbọ́jọ́ máa ya yín àwọn àṣìrọ̀tà àwọn. àbọ́jẹ́ bí yín wùláyíkà. àwọn eléyìí. bàtàbà ní kùlùmí ìmánà. kátàbà fi kùlùmí ìmánà. ọlọ́run lèmi ni mo kọ tí ń jẹ́ ìgbàgbọ́ sínú ọkàn wọn ìgbàgbọ́ ohun tí wọ́n gbà mí gbọ́ wọ́n tara mi gbà Nábì gbọ́ kò jẹ́ wọn rọ́mọ kò jẹ́ wọn rí baba kò jẹ́ wọn rẹ́bí kò jẹ́ wọn rí kankan. wà á yáda òun bí ayédàhùn akún wọn pa pẹ̀lú ẹ̀mí iyè látọ̀dọ̀ wa
látọ̀dọ̀ àwọn ọlọ́run iṣẹ́ tó ṣe lànàbì fífún onílákọ́bù ni wá padà sí tó bá òun lọ́wọ́ àsopọ̀ mélòó yìí tó bà lé wá ọlọ́run wá ní wà nábì bá mi sọ fún àwọn tó kù náà ẹ bá àkókò bọ́bá jẹ́ àwọn bàbá yín ni àbáwọn ọmọ yín ni àbáwọn ọmọ ìyá yín ni àbáwọn ìyàwó yín ni àbáwọn mọ̀lẹ́bí yín ni àbó kàtẹ kójọ ni àbí bísínẹ́sì kàtẹ ń bẹ̀rù pé kọ́ má tu ká máa yín lọ́wọ́ ni àbílẹ̀ kàtẹ kọ́tọ̀ jẹ́ lé gidi níjọ yín lójú ni lẹ́yìn tó ń rìn nílá ìwà rọ̀ṣùlì. Kí ni wá wù yín ju èmi ọlọ́run àtòjíṣẹ́ mi ìyá ànábì yìí lọ? Ọjà ní bí sẹ́bìlì yìí. Ó wù yín ju kẹ́ bá ànábì lọ sógun lọ. Ọ̀tá àgbà ṣúrù. Ọlọ́run ẹ máa síbẹ̀ fi ń ṣèwọ̀n náà. Àtá. Ẹ máa bá bò wá, ẹ máa bá bò wá. Àtàyà ní ọlọ́run ní amúrí. Tẹ́mi ọlọ́run ló fi dé pẹ̀lú ọ̀rọ̀ mi. Ọlọ́run láyà àdìlì náà bá yí wá sígi. Ọlọ́run láyà àdìlì kó mọ̀ fàtìkì. Ìjà ti pé oyè tá ànábì fún iṣẹ́ tó ṣe tó fi gboyè nìyẹn tó bá kó lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn sàbí ànábì tí wọ́n gboyè. Ọ̀tùnúkọ́ ọlọ́run báyìí ń bùnú káàbí sayyidil mursalin. Bùnú káàbí òun náà lóye lọ́dọ̀ ànábì Muhammad. Lúkìbà bí sayyidil muslimin. Oyè tiẹ̀ nu. Sayyidil muslimin ànábì ló fún lóye yẹn kó wọ́n máa já síwájú àwọn mùsùlùmí látòní lọ. Ubayy bùnú káàbí. وكذلك لقب حذيفة بن اليمان. Huzaifa bùnú Yamani òun náà gboyè bí àbáwá yìí ṣe gboyè lọ́dọ̀ ànábì. بصاحب سر رسول الله صلى الله عليه وسلم. Oyè tó ń gbà ní sírù Rasulullah adásírí ànábì nu. صاحب سر Rasulullah ibi adásírí ànábì ẹni tí ànábì máa ń fi àṣírí sí lọ́wọ́ tí ò ní tù nìyẹn oyè tí ẹ̀ tọ́ bá nù. ولقب معاوية. Ó fún Muawiya náà lóyè. Kátìbìlì wáyé gbogbo wáyé tí ń sọ̀kalẹ̀ ń kátìbìlì wáyé oyè tí ẹ̀tọ́ gbà nìyẹn. Mus'ab bùnú Umayr. Bùnú Umayr náà gbóyè. Lukiba bi hamid liwa'il muslimin. Hamid liwa'il muslimin ó kó oyè tí ẹ̀tọ́ gbà nù. Lukiba bi hamid liwa'il muslimin gbogbo wọn yìí ni wọ́n gbóyè lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ ni ọ̀kan náà àwọn sàhábà òun gbóyè ansọ́là òun gbóyè tiẹ̀ tọ́ba lọ sọ́dọ̀ ansọ́là oyè náà lápè àmọ́ ansọ́là tí mo fẹ́ lọ́bẹ̀ oyè tiẹ̀ tó gbà wọn náà Muhammad jòkó sallallahu alaihi wasallam ọ̀kan náà Yahudi wá bá ànábì ìwọ̀n sọ fún ànábì Muhammad yìí pé ọ̀yá àwà lọ́dọ̀ ọ̀hún kí ni tí akẹ́tẹ́ wọn tí wọ́n máa ń dẹ̀wù ọ̀dà padà fóun ànábì lóhun ti fọ́ òun sì jókòó ta ànábì ló wá ń sọ yìí pé olùwàláyà ànábì ti fọ́ ànábì ló ṣe máa bú aláìlẹ́ni tí ó sojú rẹ̀ olùwọ̀tọ̀ gba ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wa ta àbárọ̀ ń bẹ́ lọ́wọ́ torí pé wọ́n gba ìdà bí àwà lọ́bí èèyàn láwọ̀ àbárọ̀ ń bẹ́ ànábì ní sọ wá rí jẹ́rìí tó jẹ́rìí lónìí yìí nínú ẹ̀sìn wọ́n ní ọkùnrin méjì nínú sẹ̀ríà. Shahadatuka ta'dilu shahadata rajulayn. Ó ṣe déédéé ẹ̀rí tí ẹnìkan yìí tó bá jẹ́ ó ṣe déédéé ẹ̀rí tọkùnrin méjì ó jẹ́ nínú Islam. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni asọ́là nínú sàádé àná Muhammad ọ̀dọ́ ni wọ́n wà lójú ogun bí wọ́n ti wá sinmi lógun díẹ̀ báyìí lọ́ba ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó ni ó wá lọ bá ìyàwó rẹ̀ wọ́n wá bí wọ́n bá tán sábẹ́ báyìí ti gbọ́ pé jihad fi sabilillah bíbí àwọn mú nǹkan ni ara wọn ò ní lélẹ̀ mọ́ kò ní lélẹ̀ mọ́ bó ṣe gbọ́ báyìí ìrìwìrì ọba tá gbó nǹkan mára ọba lógun wọ́n wá pa ó wà náà tí wọ́n pa sógun bí wọ́n ti wá pa tí wọ́n tó fà ànábì tí wọ́n báyìí ti ní wọ́n kú sógun ànábì wa yín àwọn kan pé ẹ lọ wò wọ́n ẹ ṣe yàtọ̀ wọn láàrin àwọn àti gèfèrí ànábì wa ní bẹ̀tì ansọ́là tẹ́ ẹ̀ náà wò yẹn o àmàlàkà ti wẹ̀ sọ ma pé bí ìjẹyàn bí bàbá wa ṣe kí máa bá sọ̀rọ̀ fọmọ kéwù ní àwọn akọni bá fà wá sí ní akọni ẹ̀dákẹ́ ìyọ̀rọ̀ ìwò dáadáa báyìí náà ti ṣe báwọn
àwọn sàbí wa ń wò pé ìwọ gẹ́tọ́ jẹ́ ànábì màláíkà ọ̀wẹ́ ọmọ ansọ́là ní ọ̀wà rẹ̀ àmọ́ wọn ò lè sọ wọn lọ bí wọ́n ṣe ń débẹ̀ báyìí láàrin ibi tí wọ́n kú sí ni wọ́n rí ansọ́là tí gbogbo orí rẹ̀ tutù fómi gbogbo ìjàgbọ́n rẹ̀ báyìí wá rin fómi òun ni wọ́n wá sọ fún ànábì pé báyìí la bá ànábì lọ́rọ̀ ìtàn ẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ torí agbọ́dọ̀ mẹ́sìn jáde ń bẹ̀rù kẹ́ẹ̀dẹ̀ pé kí ni ìṣesí rẹ̀ kó tó lọ sógun wọ́n á dọ́dọ̀ ìyàwó ẹ̀ ní báwọn ṣe ṣe sáà ní tán lọ gbọ́ ànábì ní kò lè gbẹ́gbìn yẹn lọ́wájú ọlọ́run láì jẹ́ ọ̀nà lànà ìgbàgbọ́ ṣé orí ansọ́là yìí Gasilu màláìka lákọ̀bù tiẹ̀ tí mo fún un pé ẹni tí màláìka wẹ̀. oyè nínú ẹ̀sìn wọ́n á fi hàn jẹ́ nǹkan méjì pàtàkì fẹ́ni ẹ bá fún lóyè. àkọ́kọ́ tó pàtàkì ni iman ìgbàgbọ́ àbí ká sọ pé àmánà trust àti kúwà agbára ìgbàgbọ́ ni agbára èyí tá à ń pè ní àmánà ohun tá a bá rí lọ́dún èèyàn tá a sì rí agbára kó lè gbé wọ́n lè gbóyè fún un nítorí tí Musa wí fún Ṣuaibu yìí pé tọ́ọ̀bá yànmíyànmí méjì wúnà ló mú wá ní sọ́tò Al-Qasas kí ni Musa wí nígbà táwọn ọmọ rẹ̀ tí wọ́n bá dọ́dà nàbì Suhaib. wàhálà tí ìdáhùn ayé àbájí sàájìlù iná káyà bọ́ ní sàájàdá kọ̀wé yóò ní àbí. kọ̀wé yóò àlẹ́ àbí. ìmọ̀fẹ́ lò náà nù. iná káyà bọ́ ní jẹ́ ká bá a ṣòwò tá a bá a ṣòwò orí wà lára rẹ̀ nítorí kọ̀wé yóò ń. àmín. èèyàn tí ó ṣe é fọkàn tán ni èèyàn tí ó sì lágbára àti ṣiṣẹ́ yìí ni bàbá ọ̀rẹ́ ọba lùlọ ni wọ́n ti rí bàbá tó kú àdàmí bẹ́ẹ̀ wíwèé mama ilé àgàn ṣe fọkàn tán ó sì lágbára tí mo gbé fún láti ṣe téèyàn bá wá lágbára àti téèyàn gbé fún téèyàn lè ṣe gẹ́gẹ́ bàbá ti lágbára ìtúwáfẹ́ ṣe yìí amadu ọmọ nbali imam amadu ọmọ nbali lọ́wọ́ ní pé tẹ́ẹ̀bà fún yàn lóye nǹkan márùn-ún àmọ́jọ́ tó ń sọ torí àwọn tí ń sọ tíra nǹkan tó ń gbé tó bèsè ẹ lérí àmọ́ gbogbo yìí ló kó síbẹ̀ pé ẹ bá fẹ́ fún yàn ní mufti ẹ bèsè ẹ lérí nǹkan márùn-ún amadu ọmọ nbali ló gbé wá àmọ́ gbogbo yìí ti kó síbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ fún yàn lóye ẹ kọ́kọ́ amadu ọmọ nbali lọ sọ ìgbẹ́ ẹ kọ́kọ́ rí i pé ẹni tí ẹ fẹ́ fún lóye yìí o ọbẹ̀ rọ̀ lọ bá a ṣe rí lára bàbá wa ẹni tẹ́ ẹ fẹ́ fún lóye yìí o onísùúrù bá a ṣe rí lára bàbá wa ẹni tẹ́ ẹ fẹ́ fún lóye yìí o ẹni pé èèyàn tó lágbára àti ṣe ẹni tẹ́ ẹ fẹ́ fún lóye yìí o ẹni pé èèyàn tó máyàn ní odinẹ́ni amadu ọmọ àbàdì lọ sọ ọlẹ́lẹ̀ karùn-ún ẹni tẹ́ ẹ fẹ́ fún lóye ẹni pọ̀ jẹun sẹ́kù. èmi tí mo wí amadu ọmọ àgbàdì ló wí ó sì lákọọ́lẹ̀ ibi jẹ́ sí pé oyè yẹn nínú ẹ̀sìn ọjà àṣà ọ̀tọ̀ tá a bá ti rí àwọn qualification tá a fi lè torí ẹ̀yàn pé sẹ́ni yóò dìsáfù ẹ̀ kí wọ́n tó fún bàbá alájà àgbà ní mufti wọ́n wọ̀n bàbá yìí dìsáfù ẹ̀ tàdà àbá tún wá fún lójọ pé ń jọ́nà ọ̀fọ̀gbẹ́ ya máa jẹ́ mufti bẹ́ẹ̀ ni ti bàbá tòní náà pé tàdà àbá tún wá fún talẹ̀ ni tá tún wá fún àwọn kankan sì ń bẹ tí ò ṣe jà sí tí ò ṣe jiyàn sí bọ́lọ̀ ṣe pé ti àdàbíyà àti ti màrìkàsínù ọlọ́run ló pé bẹ́ẹ̀ bá lọ sọ́wọ́tì lè sáyì bẹ́ẹ̀ amúyá zòdú náà nasa
الله من فضله لقد آتينا عليه إبراهيم الكتاب والحكمة وآتيناه ملكا عظيما. nítorí lọ́dọ̀ bàbá yìí náà ti ṣe wọn mọ̀ pé bí ó ṣe rí nìyí wàláì wọn mọ̀ pé bí ó ṣe rí nìyí ló fi jẹ́ pé àdàbíyà màrìkàsí dandan ní kájọ ṣe wàláì tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ kìí ṣe ìlú ìnìkan la lè dàrú a lè dá yérú pọ́ǹtì tó lágbára ni o ò rí ìletò kan lórí ayé tó dé ní ayé yìí tó ní bá àdàbíyà mẹ́ kò sí kò wá sí fíìdì kan tó dé gbogbo tí jẹ́ràn fíìdì láyé bọ́ọ̀ fẹ́ sọ̀rọ̀ dókítọ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ fẹ́ sọ̀rọ̀ lọ́yà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ fẹ́ sọ̀rọ̀ jọ́ọ̀jì wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ fẹ́ sọ̀rọ̀ imam wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ fẹ́ sọ̀rọ̀ professor wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ fẹ́ sọ̀rọ̀ òwò wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí wọ́n pe kinní kan ní al-afdoliya ọlọ́ọ̀ni máa gbé yín fún yàn ipe ìtètè síwájú débi nǹkan kò wọ́n èyí sì takò láyé asabikuna sabikun asabikuna lè awalun afdoliya nìyẹn so wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó ọba wa padà sọ́dọ̀ mẹ́ríkàsì sọfíìdì náà láyé tí mẹ́ríkàsì ò ní pòdíṣẹ̀ fún ọ bọ́ọ̀bù àwọn wọnú pọ́lítíìsì bọ́ọ̀bù wọnú pọ́lítíìsì wọ́n mú wọn jáde ńbẹ̀ fún àìmọ́ ẹ̀wọ̀n mẹ́ríkàsì tó ti di sí àmà ní Lagos State wọ́n wà ń bẹ́ẹ̀ bọ́ọ̀dẹ́nu ọlọ́pàá wọ́n kú bẹ́ẹ̀ bọ́ọ̀dẹ́nu àmì bọ́ọ̀dé Amẹ́ríkà bọ́ọ̀dé Lọ́ndọ̀nù ìtọ́ bá fi pé àwọn méjèèjì wọn láwọn ò lè ṣe dúró nídùú tèmi tí mo dúró yìí sọ pé etí agbára kan ní ọ̀kan ní èmi ká yín náà gbogbo ẹ o. dákun sọ fún mi báwo ni àdàbí àti fẹ́ pin tí ó ní ọkàn mi ìní nu ojú rẹ̀ ń dáadáa o ìpín bẹ́ẹ̀ náà sùkú nà nẹ́sà ní fọ̀dí nìyí tẹ́láhùn aláìmọ̀rá láàrọ̀ ti fẹ́ pin tó ní ọkàn mi pépọ̀ kàn mí gbogbo yọ́kàn bá ti ń tọ̀ bẹ́ẹ̀ bọ̀ àdàbí àwọn ń tọ̀ bẹ́ẹ̀ bọ̀ mí lára ni ọkàn mi bẹ́ẹ̀ ni kò lọ́n tọ̀ bẹ́ẹ̀ bọ̀ mọ̀rìkàsí báwo ló ti fẹ́ pín márkàtì tí ó ní ọkàn mi èyí ọlọ́run fi sèmi lẹ́sàdùn ó wù ó bí ọwọ́ ṣe bẹ́ẹ̀ ni ibi ẹgbẹ́ méjèèjì ń mo gbọ́dọ̀ wá ń bẹ́ẹ̀ ẹgbẹ́ méjèèjì mo gbọ́dọ̀ ti balance. lọ́jọ́ pé dídò mi tí mo dó yìí ní ìṣiṣẹ́ mò ń dúró fún àdàbíyà ilé wa nu mò ń dúró fún márkàsí àfọ àwa nu. àwa lórí pé àwọn bàbá yẹn ṣe tí wọ́n ṣe ni àwa la ní láti mọ bá a ti fẹ́ máréjì iṣẹ́ ni torí tá a bá ti mọ bá a ti fẹ́ máréjì iṣẹ́ yẹn a mọ kọ́lẹ̀ bá ṣe wọn àwọn ìṣiṣẹ́ tí wọ́n ti lọ́dọ̀ Ọlọ́run àwa tá a wà lẹ́yìn wọn ni yóò jẹ́ ìtìjú fún àtẹ́bù lálá tí wọ́n máa bí wájú abá pàdé wọn pé àbá báwo ni wọ́n sẹ́yìn wá sí àwọn ọba ṣe báyìí fáwọn àfa wa ni ẹ yóò dé bá so àwa la ní láti manage iṣẹ́ tá a bàbá ìgbé kalẹ̀ wọ́n ti ṣe ọ̀pọ̀ Ọlọ́run sì ti gbà á dandan sì ni ká máa kọlura wa á kọlura wa kò sí bá a ṣe fẹ́ ṣe tọrọjà kan náà dáńtà kí wọ́n àṣẹ ní kọlura wa ìwọ ò sì ní gbà fẹ́mi ní ìsìnkọ kí mi ọmọ sọ pé tèmi dáa ju tiẹ̀ lọ bẹ́ẹ̀mi náà ṣe ní gbà fún wọn náà kó ní tiẹ̀ dáa ju tèmi lọ àti kájọ wò ó pé tiẹ̀ dáa tèmi náà dáa.
والحكمة وآتيناه ملكا عظيما. ṣùgbọ́n jẹ́ pé ìkọ́kọ́ débì kan tọ́lọ̀ bá ti dá lọ́lá fọ́dúnlẹ̀ àṣùbàkíyà nìyẹn ọgbà fẹ́ níwájú pé ọlọ́run dá ọlọ́lá ó sì kì í kúṣẹ́ ẹni wájú lọ àkérú ẹ̀yìn tọ́lọ́ bá síwájú ò lè sẹ́yìn bọ́ bá sẹ́yìn ò lè ṣèwájú ìwọ nìkan tó wájú kó lọ́mọ wẹ̀yìn ó ṣubú ẹnìkan ló tún bá wọn náà wẹ̀yìn náà ló fi já sí pé oore tọ́lọ̀ ń ṣe fáwọn bàbá yìí ọ̀rọ̀ kọ́mọ́bàjẹ́ iṣẹ́ kọ́mọ́bàjẹ́ àdúrà kọ́mọ́bàjẹ́ òun láti á sì padà sọ́ọ́rẹ́ ayé àkàtì fẹ́ràn dọ̀kù torí ayé àgbéyà yọ lẹ́dí iná amọ̀nù. ìsìbìrú wàsọ́bìrú wàrọ̀ bìtì wàtẹ̀ baba alaja àgbà ọlọmọta bá kẹ́ wọn baba sèw tajul hadad ọlọmọta bá kẹ́ wọn baba tajul mumini ọlọmọba kẹ́ wọn baba wa alágbàjì ọlọmọba kẹ́ wọn baba sè adam ọlọmọba kẹ́ wọn baba wa ẹsìn yóò bí ọlọmọba kẹ́ wọn baba wa sukuti ọlọmọba kẹ́ wọn baba àgbà kọsẹ̀ baba wa sẹrikima lamilẹ ọlọmọba kẹ́ wọn baba wa Onikijipa baba wa Falabi baba wa Umar Faruq ọlọmọba kẹ́ wọn baba pọ kájí ọlọmọba kẹ́ wọn baba wa sèw sọfí ọlọmọta baba wa kẹ́ wọn baba wa sí àgbáyé ọlọmọba kẹ́ wọn ọlọ́run yá fi gbogbo wọn baba wa Fanda ọlọmọta baba wa kẹ́ wọn Lalumata ọlọmọta baba wa kẹ́ wọn gbogbo àgbààgbà tí wọn ti lọ ọlọ́dà kọmọta yá fi gbogbo wọn ọlọmọta yá fi gbogbo wọn ọlọmọta yá fi gbogbo wọn àwọn tí wọn kú látòrí baba wa sẹríkìmá làbí baba wa àjára ni baba wa lásẹ ni gbogbo àwọn àgbàlagbà tó kù ládàbíyà látọ̀rọ̀ baba àdífà ọlọ́run ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ baba mudiru markaz lọ́dọ̀ gbogbo tí ń jẹ́ nìkanba markazi yìí ọlọ́run mọ́tà bá wà pẹ̀lú wọn ọlọ́run títóbi ọlọ́run jẹ́ kàlẹ́ ọlọ́run jẹ́ Muhammad baba níbi òròǹbó ọlọ́run mọ́tà bá dó ti baba ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ ntọ́ fáńlẹ̀ kójọ fún wọn kọ́ má fi dúnlẹ̀ tó ká o àbá alájẹ́ àgbà ọlọ́run fi kẹ́kù kẹ́ wọn ọlọ́run bá ayọ̀lù sí wọn àgbàtà náà majana wàrà ájì wa súlọ ọlọ́jẹ́ ọlọ́run kọ́ kára àlùbáríkà ọlọ́run kọ́ gbàdúrà kọ́ tọ́jú àwọn àgbàlagbà o àgbàtà náà majana wàrà sàtà náà majana bàbá wa olórí ọmọ àlọ́ nìbàdàn wọ́ọ̀fù bàbá àdé àgàlọ́ba àdókè ayiwa alákàrà majana wàrà sàtà náà majana alámọ̀ rẹ̀ fàkọ́ àfìdíni siyadata fìdí ìfúnfàyàtà fìdíkì síyàtà fìbàdàní tòbátà kọ́bla أجا بسالات يا ذا الفضل والإحسان يا لك الموت ويا سامي اللهم اجعل ما في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير غصة ومرض وسدات وفقة اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا لا قبل وحي ولا عبادة ولا مثل وحي لقد سبقت كلمات لعباده اللهم منصورون وإن جدنا حسبك الله حسبك الله حسبك الله حسبك الله حسبك الله ومن اتبعك من المؤمنين الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلى الله تعالى عليه واله وصحبه سبحان ربك والسلام على المرسلين والحمد لله ẹ̀dàkọ̀ àwọn ọmọ akéwú ká wà lórí àwọn àdéhùn ìṣòkó wọ́n ti gbogbo ọmọ akéwú lápapọ̀ àdúgbò ọ̀gá. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم ẹ̀dàkọ̀ gbogbo àwọn ọmọ akéwú gbogbo àwọn ọmọ akéwú wọn ní káwà lẹ́yìn ìjòkó wá sí tí bàbá wa Mufty tí wọ́n ṣe yìí. Àti ẹ̀dọ́gbẹ̀
ẹja farabalẹ̀. àti ẹ̀ àti hù. Ọ̀gá ni Mufty ọ̀làgbà. Àti ẹ̀ àti hù. Bàbá wa Mufty ọ̀gá ni. Tí wọ́n bá gbé wá sí ìdè àgbo àwọn akadá. Wọ́n bá gbé wá sí ìdè àwọn alákadá ìtàwọn prófù wa. Ònùwánù tí Mufty mú wá. Wọ́n ní ònùwánù tí bàbá Mufty tí wọ́n mú wá. Pé tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyí. Pé tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyí. Jẹ́nìkan bẹ́ẹ̀nu wa ní ìjọ sàǹfààní mẹ́. Jẹ́nìkan bẹ́ẹ̀nu wa ní yìí. Nígbà tó ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ kálukú wo pé bo ni bàbá Mufty ó gbé lọ. Ọlọ́run sì ní wọ́n rí sọ káàbí tó da ẹ̀dá pẹ̀ bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀kan nínú àwọn ọmọ akéwú lánàá. Ọláyà sì ń jáun. Ipe àmọ́ tí Mufty ó sọ. Àmọ́ tí wọ́n sọ. Wàláhì Razim èsì tí mo sọ fún ọmọ akéwú náà yòó náà níwájú mi. Mo ní wàláhì Mufty ó múra wa bá wa níbi. Oní Mufty ẹ̀rọ kú wàláhì lélẹ̀. Oní wàláhì fún. Oní wàláhì Mufty ó múra wa bá wa níbi. Mo mọ̀ wọ́n ti lè bá. Mo ní Súfí wọ́n bá gbọ́ wáàsí yìí wàláhì yóò gbé wáàsí rẹ̀. Bí alùsùnà bá gbọ́ wáàsí yìí yọ nǹkan mi kú omi. Wọ́n wáàsí tí Mufty ṣe yìí. Wọ́n bá ní kojú mọ̀náfìkì wò ó. Wọ́n mọ̀ pé wáàsí ló ṣe. Láwọn olójú mọ̀náfìkì ń bẹ. Tó bá rí bẹ́ẹ̀ nítorí tí wọ́n mọ̀mọ̀ wá ládùúgbò ní ìtọ́ òun náà ní àsìkò oró. Bá a sì ti ń ṣe fún gbogbo àwọn tí wọ́n bá wá tí Mufty yàtọ̀. Àfi bàbá fi àbá kéke ńlá ló. Kí ni Mufty ó gbà lọ́wọ́ wa? Kí ni Mufty ó gbà lọ́wọ́ wa? Àmọ́ mo ti bá a ti ń ṣe. A ṣe bẹ́ẹ̀ náà. Ọ̀kan náà máa kéwù màkóńdòrò dá. Màkóńdòrò á tẹ̀lé fàtà. Máa bọ̀. Ọlọ́run padà lórí wákà rẹ̀ wọ́n dá. Ẹ̀jì lọ máa bí inú ẹ̀jù yíyá Gbogbo ayé ẹ̀mẹ̀ ní iṣẹ́ ìtura. Àwọn àdàbí wọn ní Kàmẹ́lì. Àwọn mẹ́ríkà sí wọn ní Ádámà. Tí wọ́n bá bí wọn pé ta ni Mufty àwa. Onikijipa lálùfáà gbà. Ọlọ́run ló yẹ yín fún yín lẹ́mí rẹ̀. Àmín. Mufty lọ tọ́ sówó. Gbogbo àfáà tí wọ́n ń wá. Gbogbo àfáà tí wọ́n ń wá. Wọ́n náà gbàdá sí ibi. Ní là ń ṣe bá a ti mọ. Bá a ṣe mọ là ń ṣe o, kìí ṣe bẹ́ẹ̀ sí tó bàbá Mufty. Àwọn àti ẹ̀mí pélé fún Mufty. Àwọn àfáà wa ni wọ́n ní tí wọ́n tẹ̀. Àní gbé fún Mufty. Kí ni wọ́n fi ṣe kò tó wo káàdì? Àbọ̀ tó wo káàdì ni. Níbi Ọlọ́run darí ìnìlọ ní ọlọ. Síkè náà 50,000. Àbọ̀wọ̀ tó fi jẹ bẹ́ẹ̀. Àgbà dúbí àfà rẹ̀ káwọ́ bó ṣe. Sheikh Sulyman Onikijipa Adamallahu hayatahu. Àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n challenge ni. Àwọn akẹ́kọ̀ọ́ wọ́n challenge àwọn prof. Ìmọ̀ ètò tì ní nígbà tí bàbá wa àgbáríjì ló mọ̀ wá. Wọ́n á ní ẹ bá mú tákàdá kan. Àti kálámù. Ó sì lébi èkó ni. Ìwọ́n sọ fún bàbá wa àgbáríjì ló mọ̀. Sàlámù alẹ́ ahàlì àgbáríjì ló mọ̀nà. Làhálò tó kọ́ wàlẹ̀ ìlmi wàlẹ̀ ìrìnfàní. Làhálò tó kọ́ wàlẹ̀ ìlmi wàlẹ̀ ìrìnfàní. Àwọn ọmọdé wọ́n bá mi dé, wọ́n bá mi sọ.
wọ́n bí mo ti kọ́dọ̀ bá ṣe parí nù. àwọn àti ti bàbá bàbá náà fún wọn náà. ṣe é fẹ́ ìwà abẹ́ fún brọ́dà mi alájà tó fábílì onílé márùn-ún òun àwọn àwọn òpè sọ wọn kọ́ fi yà. bí n bá ti wú ẹ máa wí tọ̀ ọ̀fẹ́ gbà lọ. sàlámù ní ọ̀la mo ti bìyà rí wà á lè ní wà mí dàrú àzàlẹ̀ màkà mọ́ bí ìmọ̀ká mi. Ìtú òjá pé bàbá wọn mú Mufty sí lọ́jà fẹ́jẹ́ rí yóò di méjì. Àmọ̀ ìgbà ń bọ̀ wáyà yìí á sì máa ń tì tíra yìí náà. Ọ̀pọ̀ ìdẹ́rì. Gbogbo àwọn ọmọ tó ń lẹ́gbẹ̀kọ̀. Gbogbo àwọn ọmọ àbúrò wa. Gbogbo àwọn àbúrò wa lóbìnrin. Ọlọ́run lẹ́yìn àti oríṣẹ́ ẹ̀rí ha. Sàlámù ní àwọn ọmọ sílẹ̀ ṣe ìfẹ́. Thank you.